Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú bó ṣe ń lọ. A kú àsìkò yìí. Nǹkan tó tó wa létí ń sìn ni pé Tádé ní ká wò. Ó tú àṣírí Mariam. Wọ́n ní Tádé ní ká wò wà lójú oorun. Pé kúkàn ṣe pariwo jáde ní pẹ̀lẹ́ kan tó kígbe. Bí Naomi ṣe fò dìde. Kí ló ṣẹlẹ̀? Ló bá ní ló bá ní Mariam, àǹtí gbé o, àǹtí Mariam o. Pé ó mú ọ̀bẹ tó fi ń lé òun lójú, ó fẹ́ snap o. Ó fẹ́ stab o. Ó mú ọ̀bẹ. Ó ń lé òun lójú níbi tó òun sùn sí. Bí Naomi ṣe wá ní kì í ṣe òun nìkan ló fẹ́ gbọ́ ìwọ ṣe yá mú. Ó wá mú ọmọ yẹn. Ó mú sọ̀kalẹ̀. Ó sọ̀kalẹ̀ wá lọ bá bàbá ẹ̀ ní ìsàlẹ̀. Pé kán gbọ́ nǹkan tọ́mọ yẹn, pé nǹkan tọ́mọ yẹn ń sọ, nǹkan tọ́mọ yẹn ń sọ. Ilẹ̀ tiẹ̀ ti fẹ́ mọ́ tán. Ó tó jí. Ló wá ní Mariam pé ṣe ló lé òun lójú òun ó ń fọ̀bẹ stab òun. Kábíyèsí eléyìí òun nìkan kọ́ ló máa gbọ́ yìí. Wọ́n ní bí kábíyèsí bó ṣe ránṣẹ́ sí Mariam, wọ́n ní inú bí kábíyèsí. Wọ́n ní kọ́mọ yẹn tún ṣàlàyé. Wọ́n ní bí kábíyèsí ṣe wá kán lọ pé olórí wá fóun. Olórí kí lọmọ yìí ṣe fún ẹ tó ń fọ̀bẹ lé lójú o. Tádé ní ká wò ìṣọmọdé. Tádé ní ká wò ń rí vision. Nǹkan tó bá dẹ̀ rí ó ń ṣe. Ìṣọmọdé mọ́. Kí ló dé pé jẹ́ kí n wá sọ kankan fún un. Wọ́n ní ṣe ni Naomi Ashley wá sọ tàbí Mariam. Wọ́n ní Mariam wá sọ pé òun ò lé òun kọ́ o. Ń gbọ́. Ìyẹn ní ó fọ̀bẹ lé mi. You use knife. You want to stab me. Wọ́n lọ́mọ yẹn ké. Kábíyèsí ni pé mo mọ̀ ẹ́. Ṣé èmi kàn ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé because tó bá ṣẹ́jú báyìí lọ pé màá ní kí ìyá Nífá wá tú àṣírí ẹ̀. Ó lépa ọmọ títí tó tún fi rí ẹ lójú oorun. Pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ní físíkà. Ṣé ojú oorun ni tí gbogbo èèyàn sí ń bẹ̀? Ìgbà yẹn ló ní sọ pé ó máa ṣe ọṣẹ́. Wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní bínú sí i. Wọ́n ní kábíyèsí ó sọ fún yín pé ó jẹ́ first and the last. Tọ́mọ yẹn bá tún rí ẹ lójú àlá kó mọ̀ pé ó dáràn. Kò rí gbogbo èèyàn, kò ní lè tó rí gbogbo àwọn tó kó ṣe wá jẹ́wọ̀. Nígbò jẹ́ pé ó ní báwo ló ṣe fẹ́ yà wọ́n lẹ́nu. Orí irọ́ wo ló fẹ́ pa, òtítọ́ wo ló fẹ́ sọ tó máa believe ẹ̀. Kò ti pẹ́ tẹ́tí bó o lè ṣe nǹkan kan fún ọmọ yìí o. Bó o lè ṣe nǹkan kan fún òun àti ìyá ẹ̀. Òun fẹ́ sọ fún ẹ pé kò jẹ́ ká ya dé wọn bẹ́ẹ̀ o. Torí ìtọ́jú eléyìí lọ ò ṣe. Ká má tí sọ pé kíni. Pé wá kìlọ̀ fún. Wọ́n ní kábíyèsí ní tóun ò bá kìlọ̀ fún bẹ́ẹ̀ yẹn. Ó tún máa ṣe mí. Àfi kóun dákẹ́. Pé láyé tó yẹ pé àṣírí wọn ojoojúmọ́ ló fi ń tú ní ààfin. Pé òun wọ̀ ọ̀nà pé òun bá má tiẹ̀ sọ fún pé òun fẹ́ wọ̀ ọ̀nà torí nǹkan tó ń ṣe ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Pé kó má dé ọmọ òun mọ́ lójú oorun. Kó má fi ọ̀bẹ lé ọmọ òun. Kó bá tiẹ̀ tóun bá tún rí pé ọmọ yìí dárúkọ ẹ̀ pé ó fẹ́ ṣe jàǹbá fún òun. Kó mọ̀ pé ó dáràn. Ṣé mọ̀ pé ẹ̀ ń ṣe lójú mọ̀mọ́ ẹ̀ ṣe lójú ayé? Ṣé ojú àlá ni ẹ máa sọ pé irọ́ pé ò lè ṣe? Pé kábíyèsí ṣàwọ̀ ọ̀nà pé kó stop ẹ o. Torí òun ò fi ọmọ òun ṣeré. Wọ́n nígbà yẹn ni Naomi wá sọ pé olórí Mariam jẹ́ wá sọ kankan fún ẹ. Ó lè máa bá òun jà bẹ́ẹ̀ tí má fa àwọn ọmọ òun bá òun jà. Ó bí ọmọ tiẹ̀. Kò sẹ́ni tó ń lépa àwọn ọmọ ẹ̀. Má lépa àwọn ọmọ mi. Ìjọ́ tọ́mọ yìí bá tún sọ pé òun lé òun ṣe kíni tó bá dárúkọ ẹ̀ kó mọ̀ pé àjọ máa mú nǹkan lẹ̀ fúnra wa ni o. Kó yá tètè mọ̀. Ṣé mọ̀ pé kò lè sí rọ́ńbẹ̀ torí Naomi ti kọjá àti tẹ́lẹ̀. Àwọn ogun ọ̀run tí ń bá jà. Wọ́n ti fún ní go ahead. Torí ṣe náà ń pè ní ọ̀dẹ̀.
pé kò kúkú mọ̀ kò kúkú dá kan mọ̀ tó bá ṣe fún kò kúkú ní dààmú wọ́n nítorí ẹ̀ pé kábíyèsí ẹ pé Naomi wá sọ pé àwọn kan fi lè fa ìlítì torí wọ́n mọ̀ pé ó ṣe kì í ṣe pé bóyá ó máa sọ pé ó ṣe pé tó bá try ẹ̀ again wọ́n ní Naomi sọ pé tó bá try ẹ̀ òun ò ní gbálẹ̀ yọ fún ẹ àwọn jọ máa lura wọn ṣe léṣe pé because ó ti pẹ́ tẹ̀ tí ń tàn jẹ́jẹ́ òun lòún dúró ẹ kàn fún wọn ní wàhálà ẹ̀dẹ̀ olúkálukú dẹ̀ bímọ tí síbi tó òun gbogbo ẹ̀ tó lọ ń disturb òun má disturb àwọn ọmọ mi o Mary má disturb àwọn ọmọ mi látẹ̀lé lọ wọ́n ń ṣe ló ń wò pàkópàkó àjẹ́ pọ́nbélé àjẹ́ gbogbo wọn tó wà láàfin àjẹ́ ni wọ́n gbàjẹ́ because of Naomi tí ọmọ ìgbìrà àbí ìyá ìgbìrà a mọ̀ pé ẹni tó bá ti wá láti ìgbìrà ṣàṣà ni wọ́n tọ̀ kẹ́wọ̀n lájẹ́ àwọn ìgbìrà mo gbèdè fún wọn wọ́n try fún kìíní yẹn náà láti ṣe national item wọn ni so gẹ́gẹ́ bá ṣe ń sọ ẹ̀yin èèyàn mi kábíyèsí ẹ jẹ́ kí Naomi àtàyìn tó bá ti rí pé ẹ̀rù bà nígbà míì kábíyèsí ẹ máa fún láyè díẹ̀ kó ṣeré lọ s'Ákúrẹ́ tó bá ṣeré lọ s'Ákúrẹ́ á lọ á tún bọ̀ àdẹ́lẹ́ẹ̀kejì so by the time tó bá máa dé látàkúrẹ́ yìí ọkùnrin àti ṣe kínní àti lọ́lẹ̀ pé ṣùgbọ́n tó bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ kó lọ s'Ákúrẹ́ ẹ má yẹ kó máa dúró sáàfin mọ́ ilé ẹ̀ wà ń bẹ̀ o tó bá dé àríbìdé síbẹ̀ ẹ jẹ́ kó máa lọ kó máa bọ̀ tó bá dẹ̀ sọ pé ẹ fẹ́ kó máa lọ kó máa bọ̀ ẹ jẹ́ kí àwọn olórí kúrò láàfin àwọn olórí ló máa kúrò láàfin fún ìbẹ́ẹ̀sì tó bá ìtẹ́ bá lè ṣe nínú ẹ̀ kábíyèsí ìsídà káwọn olórí wọ́n kúrò láàfin fún kí Naomi kó kúrò láàfin ẹ máa fọwọ́ mú kan tó rẹ̀ sọ pé Naomi ni òun lágbára yín òun dẹ̀ ni ẹni tẹ́ máa rí tó máa ń dùn mọ́ yín tó máa ń dùn ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ yín ẹ fẹ́ kí àwọn ọmọ yín kó jìnnà sí yín so ẹ mú bẹ́ ṣe fẹ́ mú àwọn tó ń tí ready láti cooperate pẹ̀lú yín ní ààfin àwọn tó ń ready láti fún yín ní respect àwọn tó ń ready láti fi yín lọ́kàn balẹ̀ láàfin àwọn ni kẹ́ jẹ́ kán kúrò láàfin kán yẹra ṣùgbọ́n Naomi tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ Naomi lóòótọ́ àti lódodo ẹ jẹ́ kán yẹra kúrò láàfin nǹkan tí mo fẹ́ sọ fún kábíyèsí nìyẹn tí mo fẹ́ sọ fún kábíyèsí kẹjọ àfi orí adé bẹ̀yìn àfi Ọlọ́run ọba Elédùmarè àfi bẹ̀yìn kẹ́ jẹ́ kí Naomi ẹ ṣe nǹkan tó tọ́ tó dùn mọ́ Naomi nù Naomi tí ń ṣe nǹkan tó dùn mọ́ yín nù ẹ̀yin náà ṣe nǹkan tó dùn mọ́ Naomi nù vice versa ẹ jọ̀ọ́ Ọlọ́run àfọlọ́run bẹ̀yìn Ọlọ́run á dúró tẹ̀yìn àti Naomi ṣé ẹ mọ̀ pé Naomi ò lè lọ fọ́kọ mi ó ti bá ìránṣẹ́ Ọlọ́run kò gbọ́dọ̀ ṣe torí ìbínú Ọlọ́run máa dé ẹ ti jẹ́ kí inú ẹ̀ dùn inú ẹ̀yin náà dùn kálẹ̀ kábíyèsí ọ̀bọ Ọlọ́run á dájú lórí ogun tọ́lọ́run ti ń ṣẹ́ fún yín tó ń ṣẹ́ fún yín Naomi ìyàwó yín tó ń ṣẹ́ fún àwọn ọmọ yín agbára Kristi Ọlọ́run á túbọ̀ máa fi ìdùnnú yẹn á máa túbọ̀ máa gbèrè sínú ayé yín o kábíyèsí ẹ̀yin èèyàn mi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o Jésù Kristi Olúwa wa àmín.